Ẹ káàárọ̀ ńlé o. Ṣé dáadáa la wà? Á kú weekend o. Ẹ̀yin olólùfẹ́ wa lórí page Amebo. Báwo ni iṣẹ́ wa? Okay. Ìyá wa gangan. The original our mother. How na dey? Ẹ jọ̀ọ́ mo sáré múlẹ̀ wá láàárọ̀ yìí. Bí mo ṣe rí ni mo ṣe sáré wá sọ. Bísí o. Ẹ̀mẹ́ta náà pòkù ní popo. Mo pè é láàárọ̀ yìí. Bísí, ṣọ́ ara ẹ̀. Ṣé o mọ̀ pé lánàá tí mo ṣe ohun fún ẹ, orí pé mi ò bú ẹ? Mi ì dẹ̀ tí sọ̀rọ̀ sí ẹ. Ṣé o mọ̀ pé èmi ò ní tí máa sọ fún ẹ, mi ní ronú sí kí n tó sọ̀rọ̀ burúkú sí ẹ. Jẹ́ kórí ẹ pé o. Ṣé orí nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ lénìí ni pé má kọ́ ọmọ ọba mọ́ ṣùn. Mi mọ̀ bóyá Yorùbá yẹn, yóò má dẹ̀ sọ pé ògbọ́ Yorùbá yọ lòun pa torí máa ń rí àwọn Yorùbá kàǹkà tó máa ń wà lẹ́nu ẹ̀. Má kọ́ ọmọ ọba mọ́ ṣùn. As in má mix ẹ papọ̀. Ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn, má mix nǹkan papọ̀ mọ́ra wọn. Kò tí ì yẹ. Ṣé o rí? Má pa ohun wa pọ̀ mọ́ àwọn ọmọ kan tó ṣẹ̀ lọ kójọ. Ẹ̀yin ló ti wà nínú ẹ̀jẹ̀ àtomi ara yín tó jẹ́ pé ẹ máa ń fi owó ra ìfẹ́, ẹ máa ń fi owó ra búlì, ẹ máa ń fi owó ra àwọn tó lè búlì ni, ẹ máa ń fi owó ra àwọn tó jẹ́ wípé iṣẹ́ ẹbí lẹ máa gbélé wọn lọ́wọ́. Bóyá you don't understand Amebo students. Kò sí èèyàn kankan tó fowó kó anybody jọ lórí page tiwa. Oh, understand? Tó bá ń gbọ́ ohun àwọn èèyàn, o máa gbọ́ táwọn kan máa sọ pé even àwọn èèyàn gan máa ń comment pé báwo làwọn ṣe lè máa send ohun sí Amebo. O máa rí pé kò ṣe pé Amebo lọ kó group kan jọ àbí Amebo lọ create page kan síbì kan. Ó fi ń kó àwọn ọmọ kan jọ pé ẹ máa wá jà, ẹ máa wá bully, ẹ máa ṣépè fún lágbájá náà. Willingly ni. So wọn ń fi owó kóyàn jọ níbí báyìí. Òun mo ṣe sọ pé ilé torí ẹ bá burú àbí torí ẹ bá gbálẹ̀, òun ló máa wá bá ẹ tó máa jẹ́ pé àtìǹkí Amebo ló ti wá. Sórí mo rí ẹ, mo tún sì rí ẹ nǹkan tí mo rí ló jẹ́ kí n tún wá bẹ láàárọ̀ yìí o. Mo rí pé ohun mi gangan ló tún lọ post sórí page ẹ o. Ohun mi tó dẹ̀ post sórí page ẹ yẹn sìn. Kò ń ṣe ohun 2 months o. Definitely gbogbo nǹkan wa ló máa ń gbé ló máa ń kó pamọ́. Stop láti máa post ohun wa. Mo ti rí pé ìwọ náà ti lọ, o tún gbé page kan, o tún ti post ohun kan, o kọ MHM senior student, ó ti dà bẹ́ẹ̀. Ṣé orí torí tọ́lọ́pàá bá fẹ́ kó everybody kan bá mọ ibi tó fẹ́ yà sí. Jọ má gbé ohun wa sórí page ẹ mọ́. Fine, even kan nínú àwọn Amebo ń sìn àti rí àwọn nǹkan tẹ́jọ chat tẹ kọ sórí page tó tẹ kọ fún chat kan tẹ kọ sórí comment ẹ̀ wípé ẹni tó bá fẹ́ join ní tó bá mọ̀ pé òun ta lẹ́nu lè máa sọ̀rọ̀ fún MHM ní student kó wá darapọ̀ mọ́bì kan lórí WhatsApp. Ẹ̀yin lẹ nìyẹn lọ́wọ́ gbogbo àwọn style ìwọ àti olè dùmọ̀tà nìyẹn. Ẹ̀yin lẹ máa ń wá síta. Lẹ máa wá sọ pé ẹni tó bá lè ṣe nǹkan kan fún yín kó máa gba 100,000. Ẹ̀yin lẹ máa sọ pé ẹni tó bá lè ṣe nǹkan kan fún yín kó máa gba 100,000. Ẹ̀yin lẹ máa sọ pé ẹni tó bá mèpè iṣẹ́ dáadáa kó máa gba 100,000. Ẹ̀yin lẹ máa ń fowó ràfẹ́. Ṣé ó jẹ́ nǹkan yín tẹ́ máa ń ṣe? Ìwọ olè dùmọ̀tà, commissioner gbẹ̀ràn. Bí yẹn náà ṣe ṣe ń gbà kan nìyẹn tó kó gbogbo àwọn top fans Star Lady tọ̀. Tí Star Lady ọdún náà ohun tó pa wọ́n pọ̀ gbà yẹn ló tún wọn ká. Mo rántí ìgbà yẹn tí Star Lady wá síta tó wá pariwo commissioner gbẹ̀ràn wípé ó ń fowó ra gbogbo àwọn top fans òun. Ó dẹ̀ ń pọ́n ṣépè fún ẹ. Àbí gbogbo yín dẹ̀ ní lápapọ̀ yín tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ń porí yín gbálẹ̀. Sórí tó ti mú ẹ̀sìn tó ti lọ sí WhatsApp group láti máa fi gba ohun àwọn ọmọ tẹ́ máa ń kó jọ. Má wá bẹ̀ wá gbé ohun wa mọ́. Ó ti yẹn sìn. Má gbé ohun wa sórí page ẹ mọ́. O ti ń try láti create àwọn ohun tí ìwọ náà ti ṣí group. O ti ní kó máa wá sọ̀rọ̀ síbẹ̀. Kó máa bẹ́ẹ̀ fi bú partner ẹ̀ wèrè tẹ́jọ jà. Àmọ́ má gbóhùn tiwa mọ́. Mi mọ̀ bóyá òun get me right o. Bísí ìwọ mọ̀ bá wí o. Má wá sórí page Amebo mọ́ láti wá gbé ohun student wa mọ́. Ṣé títí ẹ lọ́tọ̀. Má pa ọmọ pọ̀ mọ́ra wọn. Jẹ́ kó ní kálukú ṣe títí ẹ. Ṣé o mọ̀ tán bá ní family èèyàn kan ni. Ibi tó bá jẹ́ family house èèyàn òun lèèyàn máa lọ. Ibi tí kì bá ṣe family house èèyàn tí èèyàn bá lọ bẹ̀ ọmọ àlè lèèyàn. Torí pé àwa mọ family house wa, ilé ìyá wa la máa ń wọ̀. Àwọn ọmọ tó jẹ́ family ẹ jẹ́ kán wọlé ẹ. Ó ti yẹn sìn. So má mix ohun wa
lọ sórí ohun ẹ mọ́, má gbé ohun wa lọ sórí page ẹ mọ́. For the fact pé o ti open, o ti ní àwọn ọmọ tó ń sọ̀rọ̀ fún wọn náà, o ti fowó rà wọ́n, bẹ́ẹ̀ máa ń fowó rà wọ́n nìyẹn. Àjàtúkà àtàgbárin ló dẹ̀ máa ń padà head up yín, ìyẹn ò ti ẹ̀ kan àwa, bọ̀ má gbé ohun wa mọ́. Any amebo student ò gbọ́dọ̀ dẹ̀ lọ sórí page Bísí lọ comment mọ́. Anybody tó bá mọ̀ pé yes, you be amebo student o, mi ò sọ àwọn fans o, àwọn fans wa àrà tó bá wọn oníkálukú ló lè débi tí wọ́n bá ti ń cash cruise ó lè lọ síbẹ̀ kó comment, bọ̀ ọmọ amebo kankan ò gbọ́dọ̀ lọ sórí page Bísí láti lọ comment mọ́. Èèyàn lè lọ síbẹ̀ kó wòran, èmi náà máa ń lọ bẹ̀ lọ ohun tó ń ṣe, but ẹ má lọ síbẹ̀ lọ comment mọ́, kó dúró títí ẹ̀ káà náà dúró títí wa, kó má fi wá cash cruise. Tí ó ti ẹ mọ̀ pé àwọn títí wọn kì í lè dá ronú, ìrònú bí nìkan náà máa ń rò. Nǹkan téèyàn bá ń ṣe òun náà máa ń ṣe. Kò séèyàn tó kọ́kọ́ dá speaking spoken pé ó ń ṣe voice lórí page lórí íńtánẹ́ẹ̀tì rẹ̀. Amebo ló kọ́kọ́ break record. Ipe èèyàn ní àwọn student tó máa ń fohùn ránṣẹ́ kò ṣẹlẹ̀ rí. Mi ì lè sọ àwọn tó máa ń ṣe calling show, bọ̀ wípé èèyàn ní student kò sí speaker tó ṣe rí. Amebo ló kọ́kọ́ dá sílẹ̀. So Amebo ò dẹ̀ wo lọ́dọ̀ anybody, ẹ̀yin ló ṣe wọ́n ti ṣe pé copycat fún yín. Tó bá fẹ́ ṣe pepper dem fún partner ẹ wèrè, má gbóhùn wa mọ́. Don't pick our voice here anymore. Lọ àwọn ọmọ tó ń train yẹn náà, ẹ máa continue bó ṣe ń kó wọn jọ. Ṣé o mọ̀ pé àwọn tẹ́bi ń pa, tíyà ti jẹ, tó ń níṣẹ́ lápá, tó ń lè dá nǹkan kan ṣe, àwọn lẹ́yìn máa ń ṣà. Òun náà ló dáfá fún yín lọ́jọ́ kìíní àná tó jẹ́ pé gbogbo àwọn tẹ́ ẹ kó jọ náà, táwọn ọmọ yẹn torí 100,000 tó ń join nìyí, èyí tó ń lù ní jìbìtì òbò wà nù wọn, ilé tó ń lù jìbìtì travelling wà nù wọn, ilé tẹ́ lù ní jìbìtì ó ṣiṣẹ́ kò rérè ó wà nínú wọn. So league yín ni gbogbo àwọn yẹn, ìyẹn ò kún àwa, bọ̀ má gbé ohun wa mú. Last one ni mo wá fún ẹ, tó bá tún gbé ohun wa máa jáde fún ẹ in a big way o. Má tẹ̀sẹ̀ lójú gidigidi gan pàápàá ni. Má gbé ohun wa mú. Ó gbọ́? Ṣé títí ẹ? Ṣé àwa ti wá sórí page ẹ̀rí tàti wá gbé nǹkan kan wá, agbóhùn wa sí gbọ́dọ̀ wa. Má gbé ohun wa mọ́ o. Má gbé ohun wa mọ́. Àti tó ti pẹ́, àti tó ẹ̀ṣẹ̀ tá ẹ̀ṣẹ̀ ń sọ. Má gbé ohun wa mọ́. Jórúkọ dádì ẹ. Káwa náà jórúkọ Amebo bá ṣe ń jẹ nǹkan wa bíbá. Mi ì fẹ́ bẹ́ẹ̀ já o. Mi ì fẹ́ ká jà. O ti understand? Tó bá lè correct ara ẹ, tó lè ṣàtúnṣe lórí nǹkan tó fẹ́ máa ṣe yẹn. Effrontery wo lo ní tó ṣe máa dárúkọ àwọn ọmọ Amebo yẹn, eléyìí tó ń sọ̀rọ̀ bákan kó wá gba kinní kan. Ó mọ̀ pé òpó take wá solo ní ẹrú nonsense òṣèwò nìyẹn. Ṣá sọ fún ẹ pé a ní ìdòwò ẹ̀ ní àbá sọ fún ẹ pé bí ń pa wá. Má jẹ́ ṣépè fún ẹ o. Tí o bá fẹ́ yí ẹ lẹ̀ fún ẹ, jẹ́ kó rí ẹ pé. Má gbóhùn wa mọ́ o. Àwọn rádaràdá tó ṣe ń build yẹn, ẹ continue láti máa build wọn. Bákan ibì kan lè máa jọ result ọ̀rọ̀ yín sí, ṣáà má gbóhùn wa mọ́. Nǹkan tó mi fẹ́ sọ fún ẹ nìyẹn. Ẹ káalẹ́ ọ̀gá wa Amebo. Please just permit me to say this just few analysis on what is happening between Amebo and these violent students. Then some of our new violent students, àwọn tó ṣe enjoy fracas bóyá 2022, 2023, 2024. Most of them don't know that BC has been existing on Facebook for a very long time. I started seeing Facebook fracas videos from YouTube. That was around 2018, 2019. I was on maternity this thing then when I saw it. Then the first video I saw was when Adobimpe went to Baba Brown Shoe's family house. She lost some states in Abinwe. To bẹ̀rẹ̀ sí máa gbé Mama Isabod àtàwọn ọmọ ẹ̀ṣẹ́ pé ń gbà ẹ̀ tọkọ ẹ̀ náà wà ń bẹ tí ìyá ọkọ Mama Isabod náà wà ń bẹ ń gbà ẹ̀ kò pẹ́ lọ́dọ̀ pé wọ́n ní ìyá yẹn kú. Then around that period was when I saw Abike and her people. Then they went to Mama Isabod's hometown ilé wọn gbà ẹ̀ pẹ̀lú bọ̀bọ̀ kan bí Agege bread yẹn báyìí that they said they wanted to go and share food tán lù wọ́n bí ìlú nọ̀bì kúrò ń bẹ̀. Then during that Stratford and this thing, one person I noticed that has always been with all of them to serve gbogbo nation around òun ni Gbepo CBC. All these things she has been doing since a few weeks now. Èmi ò fọ́ fún, honestly speaking. You know I said it.
èmi ò fọ́ fún gbogbo àwọn nonsense. She has always been in fracas when it comes to people with fracas strategy. To yẹ pé strategy wọn, they know how to manipulate in fracas. Give it up for BC. If she is not number 2, she should be number 3. Normally, even if you want to have your own nation, you want to, because o ti serve Ewe, o ti serve Odo, o ti serve Aye, o ti serve a lot of people. O ti serve Awọn Wawa team. There was a time you were with Kwame. A lot of people, you were with a lot of them. You have been served. When it comes to àǹfààní fracas, when it comes to àǹfààní fracas, BC, you are a leopard and you cannot change your spot. Never. There's no way you can change your spot. Everybody knows. All these ones we are doing, coming to your destiny and all that, is because we prefer you. When it comes to Tobani, BC, it's because we prefer you. You should take your money. This one law that just came from nowhere and start constituting every nuisance. When people, you think people will just forgive easily like that, especially those that you have done it for. People like Yewe, people like Kwame, people like Awodo. You think they will just forgive you? Even Abike cannot forgive you. You've forgotten. No, don't forget so soon, my dear. Don't forget so soon. Because anybody come and go even if one share or one take it serious, so you feel people will now forget and start ailing you. It is high time. Thomas pay your con Facebook fracas. To your continuation here. And she be I want to cast bell now. I want to cast bell you are due to have your own group. Fine. You are able to serve Rando. And finding fracas don't shake ni. You are due to stand on your own. You can build your own. This is the high time. Time to build the nation. There's a particular I am trying to remember. Látọ̀dọ̀ àwọn Wawa team náà ni. That you said you did give away. Any man comment, but I think about to work better than this. But any watching the identity and we'll delete accounting. Any man sábà ń bá àwọn Wawa team bá máa ń bá wọn bú gbogbo àwọn èèyàn gbà yẹn máa ń bá wọn bú àwọn èèyàn. Orúkọ ọkùnrin, orúkọ obìnrin ló ń lò. At the end of the day, nígbà tó máa gbé account jáde tó máa ṣe give away fún wọn lórí page orúkọ ọkùnrin ni. Tó ṣe mistake pé yóò fẹ́ fún ní 10,000 tó fún 100,000 tó ní kó dánwó yẹn padà or something like that. Tó refuse láti dánwó yẹn padà. Even before that time that you have no TV view like identity etc. Now mo ti lọ́jọ́ mo ní ṣe bí kò ṣe ẹni tó I forgot the name. Honestly, I forgot the name. Ẹni yẹn máa sábà comment lọ́dọ̀ àwọn wọ̀wọ̀ báyìí wọ́n máa bá wọn bú gbogbo àwọn team kákàkiri. You by yourself, you did give away. The person, you called the person's name by lórí kíní, and you said you gave orúkọ tó wà ní orí page, orúkọ bí orúkọ ọmọ Ìgbò bí orúkọ ọkùnrin ni. Nígbà tó máa gbé account ẹni jáde ní máa send account ó pay kọ sí ẹ. Ṣebí orúkọ gbogbo ló send nígbà yẹn. Mo ní gbogbo àwọn tí ó jẹ́ opponent nígbà yẹn. Tó bá yẹ pé wọ́n rí kíní ní kó mú orúkọ yìí dání nígbà yẹn. I said it in my mind and I just ignored. So it is somebody like you that will now say you want to do giveaway to senior students and everything when you know that kò sọ̀rọ̀ tí violence rate tó ti gbẹnu sí lórí ìkànnì yìí. So you will now post that seriously you pretend as if you are naive pé àmì mo kò gbùgbà tẹ́ni wá bá mi lórí inbox mi mo post ẹ̀ sórí kíní pé kó má dàgbà tó pé bóyá a ṣe audio giveaway ni mi ò mọ ẹ má bínú. Then gbogbo àwọn tó yẹ pé other nations àwọn tó ti àgàgà former ọ̀gá ẹ̀ recent ọ̀gá ẹ̀ tó yẹ ṣe fi sílẹ̀ àti ìyá kí lórúkọ ìyá ìlágége àbí kí lórúkọ agbátẹ̀wọlé àbí agbọ́tikúyọ̀ àwọn náà wà mú she now you understand implicated ẹlẹ́ni. You understand all those things. Then ẹ wá mọ ẹ wá ní òkè account tó máa fi ń send giveaway fún yín látọ̀dọ̀ amẹ́bọ̀ òun dà èèyàn ní tó gbà tọ́lọ́pàá bá mu gbogbo nǹkan yẹn ló máa release. That is what you all have been trying to do. That's what you all have been trying to do. All these ones you are doing, we're just coming to your distance for pure cruise,
fresh cruise tó bá ti drop àwọn nǹkan tó yẹ kó drop tán tí kíní ti over we can on to the next one ni ọmọ violence student àwọn ò ní problem títí wa you know what make you tó bá mọ nǹkan tó make up tó make up violence student àwọn ọmọ láti decent speakers bóyá odò bóyá ewé o àwọn tó make up violence kì í ṣàrà tójú ràn wọ́nranwọ̀nran àwọn tó ń lọ from one group to another no that's not àwọn violence student nìyẹn cruise lovers àwọn àtàwọn on the positive side làwa you know they do all those kinds of things so my dear 500,000 naira ṣé wọ́n tó ṣe fi 5k fún ẹni tó reveal account ẹ̀ ọmọ àwọn wọ̀wọ́ nígbà yẹn wọ́n tó ṣe 5k tó ṣe ogbẹ̀ wọ́n ló fẹ́ ṣe 500k fún èèyàn kan just because of what you can be capable of doing it of course bóyá o ṣàfẹ́ lánàá ní àwọn kan wà tó sponsor ẹ tó fẹ́ ṣe give away bóyá àwọn tó sponsor ẹ yẹn àwọn hello my mommy ó yé wa náà kì í ṣe àrìndín fracas náà àwọn hello my mommy yẹn àwọn hello my mommy yẹn ló ń gbòkè wá fi give away tó fẹ́ wá ṣe so that you can be able to review these people from amebo why are you pointing amebo students o ṣàmọ̀ pé amebo ọmọ amebo now orí page dọ̀tí mu a logical reasoning person will know that okay I want to do giveaway for somebody inú mi dùn pé mo fẹ́ ṣe giveaway I can decide to do giveaway Christmas giveaway idik giveaway kìíní kan whatever giveaway I'll talk to amebo hello amebo mo fẹ́ ṣe giveaway o fún àwọn students yẹn send a particular account just make sure that ẹnìyẹn òbí yóò send the voice note padà pé ẹ ṣe o mo rí oye owó bye so that you know that okay this person gave it to the right person so what's this come to my inbox ọmọ kọ́kọ́ kì í ṣe first time the moment you left you said you left your oga your presido the moment that week that you said you spoke about violence you spoke about the senior students o ti ń tẹnumọ́ ti pẹ́ àwọn tó bá ti jẹ́ àrìndìn àbáwọn tó ṣẹ̀ṣẹ̀ wọnú fracas ni wọ́n ní understand nǹkan tó ń ṣe àbáwọn tó wó bá fẹ̀ sí lójú she will now come into your 1 minute it is me you now say okay you have heard you will now post her identity online she doesn't want I'm very sure she must have made a voice note after tó ná fúnra rẹ̀ bá rí fídíò yìí ó máa fúnra rẹ̀ bá rí fídíò tó ṣe ó máa post ẹ̀ pé òun ò fẹ́ rẹ̀ if you want to do is go through the right source kí ni gbogbo ilé palapala nonsense. Bísí bí ẹ pa fọ́ọ̀nù mi ìbẹ̀ kó parọ́ kó mi fẹ́ mo fẹ́ kí fọ́ọ̀sì mi clear dáadáa lórí kìíní. Bísí wọn jọ tó lọ àbó mad ni. Bísí ọlọ́wà ní fọ́ọ̀mù mi ò dá láti jẹta kò jẹ́ kí n current dáadáa mo yẹ wá dé fún àdìwọ́ àwọn kọ́nìyàn dé padà mo yẹ wá dé padà Bísí lọ́jọ́ ṣé òun wá ẹni wà ní. Bísí gbàgbé bó ṣe lọ kéré inú ayé Ọlọ́run wàláì táwa gbogbo tá a já mẹ́bọ̀ tá a bá jáde tán tó bá rí wa no kì í ṣe bí nànà òun wàláì aláwàláì no ń ṣe bí nà ń ṣe I never shop Bísí ṣé òun wá ẹni Ọlọ́run ṣé òun wá ẹni Ọlọ́run ni wo gbàgbé wípé àdọ́gbọ́n bá ẹ ṣe díẹ̀ èmi senior student látọjọ́ tí wà àti wèrè kò tí ní ṣù wà láì mi ìfọ́lú ẹ̀ tí bá fẹ́ wú ẹ̀ mo máa kílìkì orúkọ ẹ̀ ni mi ìfọ́lú ẹ̀ mi ìtẹ́ láìkiri láyé mi lórí péjì ẹ̀ ọjọ́ kan tí máa comment lórí péjì ẹ̀ ni mo rí àmẹ́bọ̀ abẹ́ nǹkan támẹ́bọ̀ dẹ̀ kọ ni mo kàn kọ àmẹ́bọ̀ síbẹ̀ mi ò kọ́mẹ́ǹtì rí lórí péjì ẹ̀ mi ò fọ́ fún ìyá ẹ̀ o lérò pé bóyá gbogbo nǹkan tí wà ti wèrè kò ṣe ó rò pé nọ́mà ni kò nọ́mà bọ̀ torí pé lórí burúkú nìyẹn títí ẹ̀ ń là á kàn wọ́n pé okay ká máa fi wọ́n pa cruise ká máa wá sọ́dọ̀ ẹ̀ ká máa wá ṣe cruise ká lè máa fi pẹ́pẹ́ orí burúkú tó ṣe yẹn ẹ̀yin méjì lẹ́jọ́ ń sínwín náà ṣó mọ̀ ní ṣe ìwà lẹ́yìn méjì wù ní àbó òun wá ìnà Ọlọ́run ni Bísí stop if na play stop if na play stop àwa ló wá below
àwa ló wá bí tí bẹ́ẹ̀ ló wá ní ẹ wá ń sọ fún àpò wọ́n máa fún ọmọ tó ń ṣègùn kan 100,000 àwọn kan tó wọn kan wọ́n máa fún àwọn yẹn 500,000 mélòó ló fún náà ọmọ olórí burúkú tó tẹ̀lé yín lọ́jọ́ kìíní àná gbogbo àwọn ọmọ wèrè tẹ́ lọ kójọ láti Egypt Cairo nǹkan kan àwọn ọmọ Cairo wọn Egypt náà ní Cairo gbogbo àwọn ọmọ olórí burúkú yẹn àwọn ọmọ òfò tẹ́ ṣàjọ mélòó lẹ help má ta wọn gbàgbé ẹ̀ tí àti wá bá kùṣẹ̀ ó tẹ́ wá lọ́rùn ọmọ mọ́dà tiwa ṣé òmò mọ́dà wa ó mọ̀ ya wa á mẹ̀bọ̀ kó já kùṣẹ̀ níyà tiwa afẹ́ bẹ́ẹ̀ àzìn ó tẹ́ wá lọ́rùn àbí àpì pẹ̀lú ìyá wa owó kọ́ làwa fi join àbí àmẹ̀bọ̀ kọ́ ló àmẹ̀bọ̀ òkà ọmọjọ ọmọ ló wá sábà yá ẹ ṣó ti yẹn ń sìn tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ náà ṣó òun wáìnà ọlọ́run ni èwo wà tó wá fi wá pa ìwọ náà kọ́ àwọn ẹrú kú jọ náà ṣó rògbò yìí láti ẹrú kú ni ìwọ náà káwọn ẹrú kú jọ náà ṣó wá fẹ́ máa fowó bá àwọn ọmọ àmẹ̀bọ̀ ni àfi tó bá ń sínwín nínú àwọn àmẹ̀bọ̀ ló máa wá bá àfi tó bá ti ya wèrè eléyìí tó bá ń ṣe àmẹ̀bọ̀ àti eléyìí tó bá ń ṣe ọmọ àmẹ̀bọ̀ gọ̀gọ̀gọ̀ tó wáyé pé bí àtòrí owó ló torí ẹ̀ wá sórí àmẹ̀bọ̀ wa máa ṣe voice note òun ló máa wá bá ẹ̀ bọ̀ eléyìí tó wáyé pé àti inú ìjà àmẹ̀bọ̀ ló ti jáde àti àmẹ̀bọ̀ lẹ̀ jà tó mi ara ẹ̀ òun ní nẹ́fà wà bá ẹ̀ láíláíláíláíláí nígbà tó ń sẹ̀wín nígbà táwọn mọ̀ bọ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó ń ya wèrè nígbà tó ṣe pé wọ́n forí gbalẹ̀ wọ́n ṣe máa wá bá ẹ̀ kò wá irọ́ ṣó o rí next time ọ̀dẹ̀ ni ẹ́ tó o bá fẹ́ mọ̀ pé òkè ó mọ̀ pé nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbóhùn wa èmi ni mo wá ṣèké mi bá pé Bísí èmi ò ní kó má gbé ohùn wa o àmọ́ máa kírẹ́dìtì ìyá wa pé ìyá wa ló ní ohùn àwọn ọmọ ẹ̀ tó ń kó kiri o ọ̀gbà tó bí òun àwọn àsìnwín ọmọ òun ló ní nǹkan ẹ̀ o adẹ̀wẹ́ pòkè yẹ kó máa lọ bẹ́yẹn ṣé torí pé àwọn èèyàn tí wọ́n á hèlè ẹ̀ o wá lérò pé bóyá òkè ó lè àánú Bísí stop ẹ̀ náà tó wá mọ̀ pé òkè òun gbóhùn wa owó tó fi wá pa ó wá fẹ́ fún wa padà wà á lọ bá ìyá wa ní ṣé ìwọ ti rọmọ kan tó jábọ́ látọjú òfurufú ó máa níyàwó máa ní bàbá náà àti ẹ̀ ní bàbá náà tó dáàdì wa ti sá lọ tipẹ́tipẹ́ nígbà tó rí pé tí bàbá rí pa ti pọ̀ jù bàbá wa padà dà wálẹ̀ fàmẹ́bọ̀ ó sá lọ fún ìyá wa ni so káàtẹ́ ni pé o mọ bàbá wa tó bí wa lọ́mọ o ṣàmọ̀ ìyá wa ló máa lọ bá ìyá wa ló máa sọ pé mo fẹ́ appreciate ohun àwọn ọmọ ẹ̀ tí mo wá ń gbé o wà á dẹ́ni gba o bá ń fáwọn ọmọ ẹ̀ ìyá wa ló mọ bí ta ti máa ń pàdéra wa ìyá wa ló máa ṣètò yẹn bó wá sórí platform ẹ̀ wá ní ẹ kẹ́nìkan máa gba 500 kẹ́nìkan máa gba 100,000 àgbàgbà wa gan lè fún yàn 100,000 àbó ìṣàrà ni Bísí ebi kọ́ ló irọ́ torí ebi kọ́ ṣé òun àìnà lọ́hùn nírú ọwọ́ òṣù ló wá fẹ́ máa gbé wa ó tún ti bẹ̀rẹ̀ o má jẹ́ ká change ẹ̀ fún ẹ o ṣé bá ṣe wá jọ wá ń bí àpì pẹ̀lú ẹ yẹn kò tí ì tẹ́ lọ́rùn ókè ó yá lásìgbà tó ti di wípé àmẹ̀bọ̀ bẹ̀rẹ̀ sí ní máa promote page ẹ̀ ó mọ iye followers tó ní ni èmi máa ń ṣọ́ gbogbo yín débi followers yín ni àní mi ń kọ́mẹ́ǹtì ó gbọ́ èmi ò ń kọ́mẹ́ǹtì torí page anybody understand so èmi máa ń ṣọ́ gbogbo yín ni ṣé òun mọ èèyàn tó follow ẹ̀ ní gbogbo àti ó di pé àmẹ̀bọ̀ bẹ̀rẹ̀ sí ní máa promote àwọn nǹkan tó bá ń sọ ó mọ iye tó ti ó ti wà 38k followers náà ó mọ iye tó wà tẹ́lẹ̀ ni ṣé òun wáìnì ọlọ́run ní kúrò lórí ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ó rí pé òun simple ni mo ń wá fún ẹ àbọ̀ ṣídìí wọn ẹ̀ ni ṣé o lérò pé nǹkan tí wà àti wèrè kò ṣe ṣòro pé normal ni ẹ̀yin tó ẹ pé ó yẹ kán jọ sòkò pa yín méjèèjì ni nǹkan tó gbogbo tí wèrè yẹn ń palẹ̀ ni ìwọ gangan ló made ẹ̀ you made her to that madness you teach her many things you give her people information gbogbo picture gbogbo nǹkan tó ṣe yẹn ìwọ ló gbọ́n lẹ́yìn gidigidi ṣé òun wá ìnà ọlọ́run níbí sí stop ẹ o stop ẹ má yẹ káwọn ọmọ pé wèrè làwọn ọmọ yẹn ti mọ̀ pé wèrè ní gbogbo wọn tó má bẹ̀rẹ̀ sí máa jáde tán kankan bí ehoro ń sìn wọ́n máa tẹ̀ sí ẹ lójú yàmàyàmá ni o èmi kàn wọ́n pé at least ẹ̀gbọ́n gbogbo wọn àkọ́bí kémi bọ́ta kí n fún ẹ ní wọ́n ní o táwọn ọmọ yẹn bá gbóhùn mi wà á rí pé bí méjì mẹ́ta máa jáde nù wọn mọ̀ pé wọn lálàáfíà ìyá wọn tó bí wọn gan manage wọn ni o jẹ́ kórí ẹ pé o irú ọwọ́ òṣìwò nìyẹn òun ni wà á ti wèrè kó ẹ lè manage ara yín wèrè tó ń bá sínú ìṣe stop ẹ̀jọ̀ kókó rádaràdà sọ.
amẹ́bọ ọ̀gá tíá èèyàn mímọ́ ẹ gbà fáwọn ọmọ aláìgbọràn orí cyberspace. Ọ̀gá mi ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi pè Bísí ṣé Wellington ni àbí kí lorúkọ abùnà rẹ̀. Ẹ jọ̀ọ́ Bísí kí ló ṣẹlẹ̀ oníwẹ́dà sọnù ṣé gewédú fẹ́ wó pa ẹ nì. Bísí kí ni problem ẹ ṣé gewédú fẹ́ wó pa ẹ nì. Ó dà pé o ti rò pé wà relevant o ti rò bí pé o jẹ́ bákan yà á sin o já nkankan oníwẹ́dà burúkú o já mọ́ nkankan tó rò pé èèyàn gidi ni ẹ́ òun ṣe èèyàn gidi o ti fẹ́ máa feel important tàbí o já mọ́ nkankan. Kí ló ń tẹ̀ ń fà wá àwọn ọmọ amẹ́bọ student pè ná kí ló ń fi wá pè ná ṣàpọ̀ létí ẹ ni àpọ̀ létí ẹ ẹ̀rù bà ẹ́ tó bá ń sọ pé àwọn amẹ́bọ student tó bá kọ́kọ́ gbọ́ pé amẹ́bọ student gan ó yẹ kó gba rìlé ni kó má dúró wọ bàtà ẹ ṣé kò pọ̀ létí ẹ ni ṣé o rò pé o lè fowó rà wá ni àbí wọ́n sọ fún ẹ wípé kéèyàn kọ̀ọ̀kan nu wá tó wá sọ́dọ̀ amẹ́bọ sanwó fún anybody ni amẹ́bọ sanwó fún anybody out of love ìfẹ́ ta ní sámẹ́bọ la ṣe ń tẹ̀lé amẹ́bọ kiri ní tó bá dẹ̀ lọ báyìí ìyájọ́ ń rárí wọ̀ ni tó bá wọ pé ó yá báyìí ìyájọ́ à ń tẹ̀lé lọ sẹ́ni ibi ẹ̀ tó bá ń lọ ni tèmi dẹ̀ mọ̀ pé ibi ire ibi ayọ̀ ibi ìdùnnú lámẹ́bọ máa gbé gbogbo adé. Kí ló ń sọ pé o fẹ́ máa sanwó olóbùkà rẹ o fẹ́ sanwó that's an insult now ṣé o fẹ́ oyin insult wa ni àbí ṣé o mọ̀ ni Bísí bọ́lẹ̀ ń bẹ́ o MHM bọ́lẹ̀ ń bẹ́ bàtà burúkú ló wọ̀ yẹn kó bọ́ dànù o fẹ́ sanwó fún àwọn wo ló fẹ́ sanwó fún o wá tẹ̀ tí wá fẹ́ o pé o tẹ̀ wá sí bí ẹni tó tẹ̀ wá nílà káyè náà o fẹ́ sọ pé o fẹ́ fún àwọn amẹ́bọ students lówó kó wá ní pòkè amẹ́bọ o mo fẹ́ appreciate àwọn students ẹ o owó yìí gbà o bá mi fáwọn students ẹ o ní kó máa wá sọ́dọ̀ ẹ̀ ṣé yìí dé wine ṣé o tọ́ nǹkan láàánú ṣé àbálábúlé tí nǹkan tí àbálábúlé fún ẹ o sì fẹ́ máa wò bóyá ó sì ń ṣiṣẹ́ bọ́lẹ̀ ń bẹ̀ eléyìí wọ́n nìní eléyìí ò fẹ́ bá tìjà wá wọ́n tọ́ pé bó ṣe wà yẹn gan-an ń fẹ́ sọ̀rọ̀ jù kò yẹ náà lọ títí bẹ́yẹn náà wọ́n tẹ́ pé gbogbo wẹ́dà tó wà láyé ẹ ti dàrú already ṣé o rò pé èèyàn gidi ni ẹ́ ìwọ tẹ́ pé ìwọ tó lè wá pàtẹ 5 and 6 ẹ tó lè pàtẹ ẹ̀ síta bí ẹran létà wà nìyẹn kan máa sọ pé òun fẹ́ máa reveal identity àwọn èèyàn kan fún ẹ o lè máa kàbẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀jọ́ má yẹ kó wá di pé a máa bẹ̀rẹ̀ sí ní máa wọ̀n ẹ́ lépè o get mo mọ̀ pé amẹ́bọ máa ń caution wa pé no ẹ má ṣe báyìí táwọn bẹ́ẹ̀ bá tú wálẹ̀ ò ní dúró wò ó dà kó tí ń fìlà rẹ pé wà important ò dẹ̀ jámọ́ nǹkankan wà tí wèrè èkó wèrè jọ lẹ́yìn méjèèjì wà tí fokó sí mi wèrè jọ lẹ́yìn méjèèjì ṣe mọ̀ pé bí yẹn ṣe wà ní sí ó ti wà ní square zero ìwọ náà má lọ padà sí square zero ṣe mọ̀ pé ìwọ tó ti ń gbé díẹ̀díẹ̀ ìwọ tí ó ti fi ògo wèrè èkó ti fi boost ògo tiẹ̀ náà so wà lórí ọwọ́ ẹ̀ má ta fèlèfèlè dọ́dọ̀ àwọn ọmọ amẹ́bọ student because o gbọ́ nínú ìtàn kò dẹ̀ sẹ́nìkan tó wá wọ inbox ẹ tó sọ fún ẹ pé kí èèyàn kankan nu wá tó máa tẹ̀lé amẹ́bọ fún wa lówó ni I love ẹ̀ genuinely ni à ń tẹ̀lé pẹ̀lú ìfẹ́ ta ní sí ni má sọ pé o fẹ́ fún anybody lówó ṣé wọ́n máa dì ẹ́ àbọ̀ tí wọ́n ti fìgbẹ́ rẹ́ ẹ lára ṣọ́wọ́n gbàgbómi ṣọ́wọ́n gbàgbómi ṣọ́wọ́n sí ẹ lórí ṣá wọ́n ti fi tọwọ́ bọ̀dì wọ́n ti fi nù ẹ láṣọ wọ́n fẹ́ máa fà wọ́n olùfẹ́ fún lówó wọ́n tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni àbọ̀ wọn inbox ẹ̀ wọ́n sunkún pé bí ń pa wọn stop ṣe bẹ́ẹ̀ o stop ẹ̀ ọ̀dọ́ mẹ́bọ̀ta wa ó tó wa ó pé wa aláìkẹ́ alọ́ọ̀vẹ̀ tẹ̀lé amẹ́bọ̀ nítorí owó à ń tẹ̀lé ní tó pé alọ́ọ̀vẹ̀ agbádùn nǹkan tó ń ṣe ni so kò yé ṣe yàmàyàmà bẹ́ni tí wẹ́dà ẹ̀ ti dàrú tòótọ́. ẹ kálẹ́ ọ̀gá wa fẹ́ wà àkó àtàrọ̀ mo kà á write up yín sìn ló jẹ́ kí n ṣe voice note yìí Bísí má jẹ́ ká change ẹ̀ o
má jẹ́ ká change o, ó ti ń lọ fànà. Kí ló fa gbogbo eléyìí? By the way, any student, mo jáde wá nítorí àwọn student ẹgbẹ́ mi. Any student tó bá kó sọ́wọ́ BC, Ọ̀yọ́ ló wà o, on your own. Any student tó bá kó sọ́wọ́ BC, mo ti ẹ̀ jẹ́rìí. Any student tó bá kó sọ́wọ́ BC kò lè jẹ́ real amebo student. Kò lè jẹ́ real. Aya jẹ́ fake láti lẹ̀. Because I don't think we are doing this because of money. And bá dẹ̀ ṣiṣẹ́ nítorí owó tó náà. Ní tọmọlúwàbí ọ̀gá wa ń ṣe. So anybody tó bá lọ kó sọ́wọ́ BC, Ọ̀yọ́ ló wà o. Àkókò tí ẹ mọ́ra wa rí náà. So how do we defend you? So BC má kọjá yẹ o, ó ti ń lọ fà o. Mo ti kọ́kọ́ rí kinní yẹn lọ́jọ́ kan, mo kàn pé ẹni tí amebo bá like, amebo like ẹ lè sọ ń pa ẹ̀ nísìnyí kámẹ́bọ ní oh no ní mi ṣe sọ̀rọ̀ ń pa ẹ̀ bọ́ bí mo yẹ ká write up yẹn sí mi ò tiẹ̀ tí kà á tán gan. BC o ti fẹ́ máa lose guard o. O ti ń ṣeré pàdó máa yọ ẹ́ lẹ́sẹ̀ lẹ́ o. O ti fẹ́ máa ṣeré pàdó máa yọ ẹ́ lẹ́sẹ̀ lẹ́ o. Má wine wa o. O ò lè sanwó wa o. Gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ o. O ò lè sanwó wa o. As we are not doing it for money. Ọ̀gá wa ló mọ ohun tó ń ṣe, ló mọ bóyá ó ṣe ń tọ́jú wa. And I think real original amebo student will be contented with anything amebo is giving. Because she doesn't give a sha. So má wine wa o. Kò sí dòbòdélẹ̀ nínú student amebo. Kò sẹ́ni tí ò níṣẹ́ tó ń ṣe nínú student amebo. If we are cashing cruise, if we love amebo and we stood by her, no. Kò ń ṣe bí irú ẹ̀ o. Yes o. Má wine wa o. Ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show. Ẹ rí bí mo ṣe rọra fi style tí mo fi display àwọn aṣọ yẹn fún yín. Ẹ ṣàánú ajé aṣọ ni mò ń tà o. Ready to wear. Gbogbo ẹ̀yin mọ́mì tẹ́ wà labroad. Ẹ má wulẹ̀ wá tailor kiri débi tó máa disappoint yín. Ẹ wá ra àwọn gown tó gbáski. Ṣé 3/4 lẹ fẹ́? Àbí A shape? Àbí búbù? Àbí ṣòkòtò àtẹ̀wù? Mo ní ṣòkòtò àtẹ̀wù lóríṣiríṣi bí oríṣi mẹ́ta with different color ni mo ní. Mo ní tó jẹ́ wípé àtòkè àtilẹ̀ kíni ni wọ́n fi ṣe kàpálà. Mo dẹ̀ ní tó jẹ́ wípé àtòkè àtilẹ̀ báyìí leggings ní ìsàlẹ̀ top ní tòkè tó tún jẹ́ kàpálà náà. Ẹ patronize mi kẹ́ wá bá mi ra ṣà. Tẹ́ bá gbọ́ Lady K aláṣọ ìgbàlódé mi nìyẹn. Gbogbo program tẹ̀wọ̀ ẹ ṣàgbádùn ẹ̀. Ẹ dẹ̀ ń gbé rẹ́ fi style tí mo rá jẹnu wúyẹ́wúyẹ́. Tí wọ́n rá display aṣọ mi. Tẹ́ bá gbọ́ mi ò bá torogún wáyé. Ẹ má fẹjọ́ mi sùkà, ẹ má fẹjọ́ mi ṣèké, ẹ má fẹjọ́ mi sẹ́ni tí ò fẹ́ràn mi ò bá torogún wáyé o. Mi ò bá torogún wáyé. Ẹ wá raṣọ o, ẹ ní dàbọ̀ ẹ ní ṣòfò ọmọ o. Mo ní múlò ara mi dùn ní ẹ wá raṣọ o. Ẹ wá raṣọ ẹjọ́ ẹ ṣàánú mi o, ẹ patronize mi o. Mo láwọn aṣọ tó fine. Àwọn tó wà pa, tó mú yes. So ẹ jẹ́ wá raṣọ ẹ wá patronize mi ojú òní tí ẹ ní sọnù. Ẹ ní dààmú ẹ ní rí wàhálà láyé yín láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan o. Mo dúpẹ́ mo mọ̀ lóore o. Ẹ subscribe sí YouTube wa o. Ẹ bá wa share o. Ẹ wo skin. Ẹ wo bó ṣe fresh, bó ṣe glow. Ilé-iṣẹ́ Danari skin care ni o. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kí skin yín kó jáde. Tẹ́ fẹ́ kí skin yín kó ní one color. Tẹ́ fẹ́ kí skin yín kó gbá skin kó mú yes tó ń ṣe gidi tó sharp proper. Ẹ pè mí. Ilé-iṣẹ́ Danari skin care. Àwọn ni wọ́n lè ṣe. Ọdún kẹrin rèé à regret pa bá wọn polówó ọjà. Skin wa ò dẹ̀ ní side effect látọdún kẹrin tá ti ń lò. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lo cream tó dáa. Either face board, dark knuckle, ẹ pè mí kí fún yín ní phone number wọn. Ojú òní tí gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ lo product iléeṣẹ́ TL natural bar àgbo jẹ̀díjẹ̀dí. Ẹ̀yin náà pè mí o. Iléeṣẹ́ TL wọ́n ní àgbo tó dáa tó mú yes tẹ́ lè lò.
tí nǹkan ọmọkùnrin yìí tó máa ṣiṣẹ́ dáadáa tí ó dẹ̀ lẹ́ni side effect ẹ pè mí. Ẹ fẹ́ ra bag, ẹ fẹ́ ra bàtà, àwọn purse and bag, ẹ pè mí bákan náà. Ojú òní tì yín o. Ẹ ṣé gan, mo dúpẹ́ o, ẹ kú gbà gbogbo bí mo ṣe ń pè yín lẹ́yìn jẹ́ mi. Mi ò ní wá ayé tí gbogbo ẹ̀yin fáǹsì mi. Ẹ ní sunkún, ẹ ní gbogbo òjì ọmọ. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí yìí o. Ẹ bá mi share, ẹ jọ̀ọ́, ẹ ran ministry mi lọ́wọ́. Àríkọ́gbọ́n ni tẹ́ bá gbọ́ ìrírí ayé. Nígbà tí mo sọ pé tógun social media bá ti bẹ̀rẹ̀ kò lóòpin tí ọba ti fàyè gbà, àwọn kan ò dá sí wọ́n understand nǹkan tí mo mean. Ẹ̀yin lè wá wo bó ṣe wá di pé irú wá wá, ògiri wá, eléyìí wá kí ló dé? Ẹ bá wa share, ẹ ṣé gan o. A tún máa fi ayọ̀ àti ìdùnnú, a tún máa fi pàdé lórí ìkànnì Lady K, Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. Ọmọ nọmọ pa, ọmọ jọmọ lọ, ọmọ tó ń sọ tí wọ́n sọ tán. Ire o.